àṣírí ohun tí wọ́n ní MC Olúọmọ ṣe tú síta. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Láìdé Bákàrè àtọmọ ẹ̀. Ṣé ti gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀ sí Yínká Aláṣeyọrí? Ẹ jókòó, ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí rògbòdìyàn tó ń lọ láàrin àjọ àwọn onímọ́tò ìyẹn NURTW títí ẹ̀ka Èkó ní ọ̀kan lára olóyè ẹgbẹ́ náà ìyẹn Istijaba ti fẹ̀sùn kan Musiliu Akínsọ̀yà ìyẹn MC Olúọmọ. Nínú fọ́nrán kan tó ń lọ nígboro ẹ̀rọ ayélujára ni ọkùnrin náà ti fẹ̀sùn kan MC Olúọmọ wípé ó ná owó ẹgbẹ́ náà nínàkúnà lórí àwọn òṣèré tíátà, èyí tí ó mú kí púpọ̀ nínú àwọn ẹgbẹ́ onímọ́tò wà lóko gbèsè kí wọ́n lè rí owó tí wọ́n bù fún wọn san. Ọkùnrin Istijaba sọ pé mọ́tò ayékọ́lẹ̀ Venza tóun rà òun ni wọ́n gbé fún Aishat Lawal, ọ̀kan lára òṣèré ilé wa. Ọkùnrin náà ní òun ní àwọn àṣírí tó pọ̀ tóun máa tú síta àti wípé ọ̀gá NURTW ti ẹ̀ka Èkó òun nìkan ló lè dáhùn lọ́wọ́ kọ́, èyí tó mú káwọn èèyàn máa sọ pé kí ni àṣírí náà táwọn èèyàn bò táwọn èèyàn mọ̀, àti wípé ṣé lóòótọ́ ni pé kò kí ń ṣe gbogbo àwọn òṣèré tẹ́tà ló jẹ́ pé iṣẹ́ wọn ni wọ́n ń jẹ. Mo tún ránṣẹ́ fẹ́ǹsà kan bíi blue collar báyìí tá a gbé lọ lọ́jọ́ yẹn. Ẹ mọ̀ pé mi ò sábà ń wo social media mẹ́ẹ̀ bí èlò kan gbèmí jákèjì pé òun ti rí fẹ́ǹsà wọn post ẹ̀ birthday gift. Fẹ́ǹsà tá a gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà yẹn wọ́n pè ní Aisha kìíní kan náà máa fi gẹ́ yẹn. Òun ló ṣe kìíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn. Gẹ́ ìyẹn náà gbé fẹ́ǹsà tó ń sọ fún. Ṣé Aisha Lawal fẹ́ǹsà mi wà lọ́wọ́ ẹ̀ o tí ó wáyé pé mo ti kówé fún nígbà yẹn máa gbà padà. Èmi ni mo ra fẹ́ǹsà tó gbé fún àwọn ọkọ. Mari yẹn náà ló ṣe ń gàgà báyìí ló post fẹ́ǹsà mi. Mo ní ọpẹ́ o kú oríire olóògbẹ́nu àwọn olólùfẹ́ olórin ẹ̀mí ìyẹn Yínká Aláṣeyọrí látàrí bí òṣèré náà ṣe gbé ọmọkùnrin làǹtìlanti lọ́sẹ̀ tó kọjá. A gbọ́ pé ìyá àti bàbá àtọmọ wà lálàáfíà. Arẹwà olórin ẹ̀mí náà kọ sí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ pé inú òun dùn láti pàdé ọmọ òun láti rí ìdùnnú àtayọ̀ tó mú wá fún àwọn. Ó wá tẹ̀síwájú náà rẹ̀ wípé ọmọ náà sowọ́pọ̀ pẹ̀lú òun nígbà tó wà nínú oyún tí kò sì dí òun lọ́wọ́ láti ṣe iṣẹ́ òun. Ó wá sọ wípé òun ti di ìyá ọlọ́mọ 3 báyìí o, ọkùnrin 2 àti obìnrin 1. Àwa gbàládùá pé irú oríire báyìí kò ní wọ́n lọ́dẹ Yínká Aláṣeyọrí o. Nínú ayọ̀ ni Ọláìdé Bákàrè gbajúgbajà òṣèré tíátà wà báyìí látàrí bí àkọ́bí rẹ̀ Simisola ṣe kẹ́kọ̀ọ́ gboyè ní fásitì ní ìlú Amẹ́ríkà pẹ̀lú èsì tó dára, èyí tó mú kí ìyá rẹ̀ kọ sí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ pé inú òun dùn pé ọmọ òun ṣe dáadáa, tí ọmọ náà sì mọ gbogbo ohun tójú òun rí láti dáa tọ́ tí kò sí olùrànlọ́wọ́ kankan yàtọ̀ sí Ọlọ́run, tí ọmọ náà sì dojú tì òun. Èyí ló mú káwọn olólùfẹ́ Láìdé Bákàrè máa kí kú oríire ayẹyẹ ọmọ rẹ̀.